back to the office.
Eto here, wabedane o edoniro wa kbedoniri si ituwa here o wabogye wabava wabota dade bo ni do adore ye abe pon so lebo abe le so la ho gbira ana be do si kokore wana uyo so lebo o be pon wa ya fe no de ba ma no mu dia keme na ya wo redo no redo rewi o redo no make am onye no make am tonmu wa wese be no wa ya mu dia keme Saba we mudia kuwa. Ebe wa ya di yobo na e wina do saba we di yobo no wa. O re do ma o wa ama o no re do wi. Ipisen gbagbara di agbalaka ma ike we wina na. Ma mudia na ya mo re do me. Ibi wo we mo ri yan. Be ne ya gbin ebu yan he. Be ne ya tie ebu yan he. Ma ne do ma we mo ri ma. Na ko salo gba we ma we yon ma we wo ebe o wi we mi. Na yi we di o ma na we yon mabe die ma mabe gbon yo to mabe sayama ere no ede na mono ede ne do dege we ehe ro na dan to ge do na mo ya ma we do do akpe ado aro won ni bu dege so pun wa no dege uyo sadobwa wa de ba wa ji gbe wo wa are dan dogun era we ada ma we sati were ni ma be une na mu ye okun na mu ye okun abe gun ni ma be adege bo we se be we awa we kwa no wa la kwa o abe mo ye owe arilo warilo ni na do ape o na rugbo o ti pe o na wina o ti pe eri ona o wa gun awewe se ya o na we na o be ri pin abodo ge yo o me ke dan mo yi wa pin abodo ge wa ife yo ke ya wo ya re a ge abe ayi wa ife yo o we eme na oma o we do oma o na wo we do ma to ge abe ma ne na ma we de ba do we to we do mu so gba do we fi agbe o ha agun awewe o unda o ma na ma la se wa we se o to we se ugi na do we do ma we gba obugie na eviedo ya fe ma we gba obugie na egwa obugie na egwa fa ma we o here oba imani ma kinek mi hi ade o we yare ekete to ba no we geto bo no ge pe bo ise o ye pe won dugie ise o ga re dun ge so no nya ma sa do bo ala ba na do we do wo re do fi agbo la o yo bo na do e ge do de o die ke la o ti ma gun ma we ya ma we ya ba we wo ma ya ni ba gun eri Jesu Christi no bi so do bo ise aya we ise o ise ima do de eni edo ai ma gbena eni edo ma gbena ma ho de vie do ya fe gwa eni edo na gben bi na gbon he mu da be ni man gun ya gbon eri o ma gbafo that do we da gbon ni ra ke di ye so pan eso ma gbabo wa ye la wa gbon ma mi ebi agbon ya fe ki vie Nigeria no wo ma ki Africa no wo ma eni ore ni abi yan gwa gbon yan gbon se agbon yan bo ebe na tale fela ya gbin ni edo eni edo o we no je o we na bu he ni ya we ri matie abi yi matie ndo ni ma we ho na agbon se we na agbon ta be yo to pa be agbon aseseman se ma se koko ma do mo ye be ibo po pa ni edo ya fefe fi ado mo ye ibo po pa mo la de na wa we mi o wa dere ya okay ma vere o egege no eni edo na gbe be ode ogunga eni edo na gbe be ode ogunga weze o eno gbaibo aregbon odu ogunga odi ha odi ene odi ise we ize we ya yo gbaibo de ma weze ma emu ma wa de ma de fie nu we ya yo gba e be guma gbe o eni ma dege no eni ma we ho se no in ma we won se no so pa in ma una ma ya yi wo gba e ti sa lo gba o ge do no o ga fun opa ba wa we je no gba wo ma so bo igbo okay
Gẹ́gẹ́gẹ́gẹ́ o. Ọ̀pàfó. Èmi ẹ̀dọ́ ẹ̀yìn nù. Ọ̀pàfó. Yé ha àgbọ̀n yìí. Yé ha ní ìdènà wọ̀nyá yọ gbàbọ̀. Ọ̀pàfó. Èmi ẹ̀dọ́ ẹ̀yìn nù. Ọ̀pàfó. Èmi ẹ̀dọ́ tí ọ̀pàfó ẹ̀ abẹ́rìmá abẹ́yìmá. Ìyá ìyá he ní. Èmi ní ìyá he ní ìwé rí ọ̀ ẹ̀wẹ̀. Dégé ìwé náà yé àti ìbí ọmọ ọ̀gbìn tó bá wé bí ọ̀nà àfihàn àgbàlẹ̀ nọ́rẹ́bọ̀ èmi tó bá ń dé fíọ́ ọ̀mádùnà àdó àgbọ́pà àdó àgbègbè náà yà zẹ́sẹ̀ nèmi mẹ́kẹ́ náà dùnà àìsẹ̀gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ ọ̀gbìn tó èmi ní máa yé dùnà àdá mú ẹ̀ òvánẹ̀ ọ̀mọ́niwẹ̀ ọ̀pàfó ọ̀yẹ́wò òván ọ̀pàfó dèwọ̀ yẹ yọ gbà rẹ̀ iye ha agbọ̀n yìí náà ọ̀kíyàn gòyè wọ́ ọ̀kíyàn gòyè bá ọ̀kíyàn gòyè ha ọ̀kíyàn gòyè náà ọ̀pàfó gòyè sẹ́ gòyè gọ́ọ̀m awẹ́tẹ̀mẹ́ ni ire máa ẹ́ sọ ní wà bókíyàn sọ̀gẹ̀dù wà Òtúndé Puselu reporters wẹ́rẹ́ ẹ̀ náà ó yọ owó Abusowa wẹ́ sí Kevin belongs Kevin belongs abókíyàn kó yọ wọ́n fi gbìdọ̀ sàó yọ owó abókíyàn ọ̀pàfó àgáyé ni wọn èdè ni ló wà ìhíyàn tó tara wà á tọ́ wà á pẹ̀ ó yọ owó wà tó ń wà yàfẹ́ gẹ́ o ọ̀pàfó bóyá yọ gbà bọ́ nìmẹ̀ yá yọ gbà ọ̀ ìnúkà o ọ̀pàfó níkẹyìn ni bẹ́ẹ̀ni gbẹ̀gẹ́ yìí la bẹ́ẹ̀ni gbẹ̀gẹ́ yìí la ẹ̀dì mẹ̀gẹ́ yìí la o bẹ́ẹ̀ni màá nẹ́ẹ̀dọ́ yá ẹni ọwọ́ ọ̀pàfó òbúngbẹ̀ náà yẹ yàtọ̀ sí kẹlẹ́ rẹ̀ adì dẹ́gẹ̀ yìí number one ọ̀pì àfi ọ̀pà ẹ̀fọ́ ọ̀pà ifo ọ̀pàfó ọ̀padà gbélé ẹ̀yin ló àgbélé yà fúdẹ̀ ayé àkà bẹ́ẹ̀ yẹ ọ̀pàfó àìdèbàmí number one àìdèbàmí ṣàjọdúwà ọ̀pà ifo ọ̀pà ifo ọ̀fọ̀ àkà Òtúndé ọ̀pà ifo ọ̀pà ifo àgbélé ẹ̀fọ́ náà ẹ̀yin lọ ọ̀pàfó ẹ̀yin náà Puselu reporters ọ̀gbẹ́ Abusowa ọ̀gbẹ́ ìdíọ̀nà Kevin belongs ọ̀gbẹ́ every igbodosa word number two ọ̀pá ẹ̀fọ́ ọ̀pá ẹ̀fọ́ ọ̀pá ọ̀fọ́ ayé àkàyè nínú ọ̀dẹ́gẹ̀ Fábọ́lọ́ wọ̀wẹ́ Kevin belong Kevin Fábọ́lọ́ kóyọ̀ o pàpọ̀pọ̀ ní viẹ́dọ̀ ìyá ìṣẹ́gbàre ọbẹ̀ iṣẹ́ ní ẹgbẹ́ ẹ̀ náà ọbẹ̀ èdè o ọ̀dẹ́ ìgẹ́ ní ẹ̀dọ̀nà ọdún ìgẹ́ ọdún ìwé ẹ̀dọ̀ tiẹ̀ la ọdún ìgẹ́ ọdún ìgẹ́ òkó báyìí yá kàáyé nínà má gbọ̀n ọyẹ́wé náà kùwé àzẹ̀pẹ́ mọ́ náà rí ẹ̀rí wọn kú ó kàkàbọ̀ gbìkẹ̀ má gbọ̀n ọ̀nà àmà ọ̀nà ọ̀dọ́ màgẹ́ màkàbẹ̀ gbọ̀n lọ́lẹ̀ àrùn gbìrà ọ̀dọ́ nìgẹ́ dọ́màmà ọ̀hálọ̀gọ̀ ọ̀hán ni a ṣe òwẹ̀wò tọ̀ ẹ̀yìn kàkàbọ̀ sí ìjáwẹ̀wò tọ̀ wà dẹ́gẹ̀ èkó ìjà sí ìjáwẹ̀wò tọ̀ èmi àlọ́gọ̀ ọ̀rẹ́ ìdèfíọ́nà wà á náà sí ìjáwẹ̀ kéw ẹ má gbọ̀n ọ̀dọ́ màgẹ́ òyà
Odige. Oko. Then where's boy ye hagmo ye? Odige. Odige. Okay, oh, go ye wo, go ye ba, ho, go ye ha, ho, go ye na, ho, go ye sen, ho, go ye, God. I didn't want to know what boy to tell you were me. It's Odige, ye do know. Odige. The mayor Boba, oh, no, Pugia. No Pugia. Right. Igia. Ode igia. Ode igia. Never declare a bang bang. Ode igia. You want her? Igia, you know. Ote bakwa, but Osabana will not order to do it. And I get, and Igwata, kitty, ha ha, or dig ye. Oh, why you Boba? Number 3. I you Boba. Abusama, Mamu, you're under a Ugu, where do take away? Okay. Yahweh, away number 1. Oh, Edima Wata is cool. Dig you. Humphrey Binosa, no Pogia, obey. Hi, Abusama, Pogia, obey. Yahweh TV, no Kaoni, the Matavisuku, dig you. Oh, Humphrey Binosa, obey. Osunde, obey. Salute the Potters, obey. Oh, like you do well, obey. Them just as away number 1, or dig you, Magmavisuku, and my Baba only. Oh, them just as a booking. No pogi hari ma yoba ode igia. Ode ne igia. Mother apoboyo. Ew. Isagwa hey. Obe de o gege. Inie do na. Ogama. Ogama, inie do no ya ga to ibon. Iye na wa gbon yi. Ogama, oko. But you do not do any na he, Yan ho be I. Ogama. Boke de ba yaka. Ye nagbon yi, they don't babble. Ogama, itano, waron. Edo we ogama gare utien, arie ikanaba. Ogama gare utien, arie ikanaba. Ede agbe aya rotie oge no uwa so ni uwa la eya oten adele pu ede agbe akan ya rotie wa se ba no dele yuto ni ai roi wa we pa wa ri na otie ni ya adele o be avire no be de yuto be roi o wa ni be pa o be de pu o ma be de o be roge don doge Oghe no dene. Ogu wega aro ogu tieni. Beno ya dele o ya dele. Ege no ya dele o ya dele. Ogu wega aro wega be de o na be de nu we be ri. Udage Ogu magaro ti adi karamba. O yi kanama o tien no ba ebu fo. O da so awo. Ogbon so eho wa we la o pa fo. Ogu wega aro tien kanda bani no ma boni weri oni no wa wa de no me so we aro to no wa de go wa ro tie ari kana ba okay o go yo wo 2 3 4 5 go gone agu oge san ran to amara to o ta we go ma no poge va e me yo boba okay ọma Oghe andi Oghe ọma oko Oghe ọma ni niki ọma ha o Oghe ọma
Elieza na kwaya ta. Ai de ba me. Jado Sunday Ogbe. Uselu reporter Ogbe. Kevin Milan Ogbe. Yahweh TV Ogbe. Only Igbosa Ogbe. Abu Sawa Ogbe. Osagi Oduwa Ogbe. Ile mu ja saze Ogbe. Ya ya wa gbe. Okubo ni bi edo. Isagba ye. Èmi ya itan ya. Edo wa bogan wo itotaba. Ati e wa be ba gbe. Ti bi edo ni a de ni do ge bo be na we edo ke. Ogbe ige. Ogbe ige. Eni edo dun. Ogbe ige edo dun wedo e dan ke o. Ogbe ige. O ke na ka gbura o. Ogbe ige. Ye. Ogbe ige ba ya ka. O de mi ige e bi no. O iku na la gbe na ige e no ige ro to. Kiti. O ko. O ni ogbe ige. Mo be e ya ma o ka ni re ba ona do gbe ige. O boy yẹn pé a ò igi ẹwú tó ẹ wà náà ọ̀kẹ́ àwọn góyè wo góyè bá góyè ha góyè náà góyè gọ́ọ̀n wọ́n gbùgbì ẹ́ àgbọ̀n náà bàá gbùgbì ẹ̀ bá wò iṣẹ́ nípò gé bàbá ẹ̀ ẹ̀mẹ̀ yóò bọ̀bà nípò gé bàbá yóò bọ̀bà lọ́yẹ́ wọ́n gbé igi yìí ẹ̀ ọ̀gbẹ́ igi ẹ̀ ọ̀gbẹ́ yẹ bẹ́ ọ̀dẹ́ igi ẹ̀ ìjọba náà ọ̀gbẹ́ igi ẹ̀ ọ̀gbẹ́ igi ẹ̀ ebi ma bi ji ma yan gbe ige ejo no gbe ige aye bo ba me number 2 ni aniyan Kevin belong Ogbe Osunde Ogbe Abu Soma Ogbe Iyawewe Ogbe Igbosa Ogbe Uselu reporters Ogbe Osagi Oduwa Ogbe Demudia Saze Ogbe wa bokia wa ya marojo anagbera ana aye hie age aye orio ọjà àgbàdo àbọ̀bọ̀ ẹ̀dọ́dọ̀ àbọ̀bọ̀ kò bá nìyẹn tó ìyá máa ètì àwà ìlànà níbi ẹ̀dọ̀ ìyá máa ọ̀nà ẹ̀rọ ẹ̀rọ ẹ̀dọ̀ ọ̀ràgbọ̀n uzo anagbera mana gbe ogusa na wa biobon na iwo eti usa lo baya bio ado ati ogusa ona ni oga agbon agbon ri yobo na wa ya ri okun na wa ya neru na wa ya muja ko wa ya yoru na wa oga agbon na gbon go ran do lo yi na ki na gbon go ran do lo yi oga agbon ọ̀kẹ́ àwọn góyè wo góyè va góyè ha ọ̀kẹ́ àwọn góyè nẹ góyè sẹ ọ̀gẹ́ góyè ha gọ́ọ̀n ògbéra ọ̀gá gbọ̀n àbí ọgọ́ sà àbí ọ̀gá gbọ̀n ìyọ̀nà àbí miọ́ ọgọ́ rẹ̀ òyà máa ẹ̀ o nùgbògì ha ẹ̀mẹ̀ yóò bọ̀bà ògbògì ha ẹ̀mẹ̀ yóò bọ̀bà ọ̀gì àgbìn ọ̀ọ́nì ọ̀rẹ́ àgbọ̀n ọ̀managbọ̀n àgbọ̀n ẹ̀gbẹ́ ìdùn ẹ̀rọ tó ń dàgbọ̀n ṣá ọ̀rẹ́ àgbọ̀n ọ̀rẹ́ àmanagbọ̀n àìdèbà rẹ̀ nùpọ̀gì hà ẹ̀mẹ̀ yóò bọ̀bà àìdèbà rẹ̀ Kevin belong Ogbe Osunde Ogbe Uselu reporters Ogbe Igbosa Ogbe Abu Soma Ogbe Sagi Oduwa Ogbe Iyawewe Ogbe Idemudia Ogbe àpòbọ nìyí ẹdọ iṣẹ́ ẹgbọn èrè ọdọ ọbẹ ihe ọdẹ òrí ẹdọ òkó rẹ ọpadà ìwàkẹ ọpadà ìwàkẹ ọwọ fòdè bọbọ náà ọpadà náà kẹrin náà òzìà òyọ
uzia oyo okana no ke na opa ke kame ya yo gbaro o seva no gbaro unda gbenso o me bi ni ma na do ya gun ahe bi na ri ya ege eyo e mata wo bi na ri ya ege bi na ta bi na ta ege no na mata ona ni a udeva ari ya ege ho Vamos gbe a oye gbi kien do be he oko me o kien do be he ba okoto yi me o he ni na o e me na wa ri e yo rion kere ni ade o kien do be he ba ya ka ave ni wa ya bi omo o me na ya bi o he o me ge na ya bi o me no ga ba he ba bi o hi igbe na gi agbe na ehan gi ati logo ano bafo ya ga yo ga ri o ma o kien do be he o igbe na no o ibude no o ohien no o kien do be he oh ko ya o yo evagbabo eva ni we igbon bi na yata to ya do gba beva yin no evagbabo deva ni we yo bo ba ogba o kien do be he de wi en igwi yen isikan yen gi zozo yen gi gbuku pe o kien do be he o kien do be he o kien o goye wo goye va goye ha goye na goye sam going ho going going okian gone ona wegbe o bi na Tyler ayi ya zero okian dobe ati watafia okian dobe owo ma be na okian dobe dabe baba no kwa iye no kwa ya neru na ati retire okian de dobe okian dobe ndo ni gen maze o nupogi ha kebe nupogi hiyon nupogi ha kebe nupogi hiyon nupogi ha na ga o k e n d e o b e h a o kien de o b o kien de o b oni owo nupogi ba na ga number 7 nupogi hiyon bogi hiyon ba igbon re o o k e n o b e h o kien de o b o kien de o b ivani mayayi gba ni ke o agbe yegbere kankan
Ohana. Okay. Okay, Dobby. Okay, Dobby. Okpa wa okay, mami okay. Okay, Viro. Okay, number 5. Okay. Okay, Dobby. Okay. Number 6. Number 6. Right. Okay. The Oviri. Oviri. Hey, Ovi. Ohana. Ovi oni Edovi. Edovi. Magba, Oghe do Oghe Dobiri. On a zone your Magba. Really got it, Amwa. Nanata where Aria way, Aria way, Aria way. You want to wear Aria way, Aria Obe, another one, Aria Obe, Obe, na making Wadiana. Obe here, Aria way, oh, Aria Obe. Oh, no, no, the same thing. Okay, and there, Obe here. Number 3, number 7, Igbe. Uselu reporters. Number 3, Ogboni. Number 6, Bangba. Number 6, Owe, Eta Ekana, Omangba. Yahweh, 7, Bay, Ogbapawo. Sagiduwa, 3 and 7, Ogbeva. Ha! Sagiduwa, Ogbeva. Idemuja says, Ogbapawo. Yahweh, number 5. Oh, number 5. Okay, mommy. Okay, Nicky. Okay. Okay. Number 5. Okay. Okay. Number Abu Sawan. Number 6 and 7. 6 is that can't do very. Number 7 or by Usunde 3 and 5. Number 3 in your bed. Number 5 is okay. Mangba Okuto. 5. Okay. There you know. I very right. Kevin, number 2 and 6. Number 2. Okay, Dobby. August school. Magnolia school. Big Bavaria. We have okay. Number 6. My baby. Kevin. Humphrey. 6 and 7. Humphrey. Nupogi ha. Very amangba. Nupogi hion. Ogba. You know. You know. Salute Patas. Mamma. Oh, we're very tricky. You don't know. Don't know. I don't know worry. I don't know what's up. Baby, my agua. Baby, my agua. Ugano. Our neighbor could I dig a woman I won't have a Yoruba area with Muya. A Pobona do ya. Pobona do ya. Newborn away you and no head in that. Okay, do ya wow. About the fear of the fear that I do. We also do. The point do you have a tell me have any way to go on again. Why am I? What was she? Sabio do what? The Yahweh. Salute reporters who was a bed nori. Kevin, a billion, Humphrey Glosa, Brother Sunday, the team Abu Savan, Kevin Yahweh, Kevin Demudia Saza, we raven. Sabio do what? We raven. Sunday, it's your way affair. Namasuni, I yo saloba. No one rowa, while war arriba, the people wa, the chiawa. My way chiamona baledo, Kewu Gino do, no ya like it. Sabanon get to work it. Sabanon does do yinima, Dolaway yinima, Dolday yinima. Ave one of Shagmon with ye, no so we get bad in my, I have more wood ya yo bow, you say. Okay, do have my own donanima. I have mona free in my you, my young baby, our woman, in Jesus Christ. Buy wine already, or a toy Quebec, a year I'm man, like a man. Oh, your well, do get, oh, honey, I'll buy a little boy fool. It's about a talk of bay.
se wa ya we se lu ano de uke ogbon ibe ye uke ogbon ni ma we ri emi ogbon ma o lu ano de wa de we a we bi ogbon ma o de re gbe be wa da mu ki wa we ado o we baba do o we ye do o we ten ya do wa baba